sinimá ti ti ìdẹ̀ra alákọ̀ ìdẹ̀ra alákọ̀ oríṣiríṣi kan tí yóò tó bó ṣe ń pera rẹ̀ o ìdẹ̀ra alákọ̀ bó ṣe ń kéjì kárù ló ń tẹ̀lé lógìdó ìdẹ̀ra alákọ̀. ìdẹ̀ra alákọ̀ tó ń ṣakọ bẹ̀wà ṣakọ àṣírẹ́gẹ̀ mọ́ akọ́tàkìrì ṣe níbi tó kọ́ni tán. ó lè ní ẹ o. bloody work I'm sure she stole that number from your phone. Campaign after election. Madam Oyinbo, if I'm a thief, what are you? ìwọ ṣe lọ wá ẹgbẹ́ kan lọ fẹ́ ó ṣe jẹ́ pọ̀ ọkọ̀ ló fẹ́. What call it kettle black? ìdẹ̀ra alákọ̀ ìkọjá ìrún orí kẹ̀kẹ́ fúlẹ́ńgẹ́ àkàrà sínú ilé kùrú òde ó kún rẹ́rẹ́ lójúmọmọ ó fà fún ìkàlẹ̀ tó lẹ̀ ẹ wá wo bó ṣe ń gbéra ẹ̀gẹ̀ṣin ayan tó ń fi gọ̀gọ̀ fantọ́wọ́ ẹ̀ òtó sinimá tuntun ìdẹ̀ra alákọ̀ Kẹ́mi Àfọlábí produce eléyìí ó dùn jù Òkìkí Afọláyan ló direct ẹ̀ Òyìnbó sinimá tuntun ìdẹ̀ra alákọ̀ ilé ìdè kẹgbàmọ́fọwọ́ ìsọ̀yà ká ó ti jáde grab your copy now. Adimẹ́ta mi dáhùn ìhùn ìdẹ̀rẹ́ ó ṣẹlẹ̀ di ìdẹ̀rẹ́ ó wọ́n ṣòwò ìdẹ̀rẹ́ tuntun sani ìpàṣẹ ṣe.